lágbègbè ọ̀nà Alákíá ní títì mọ́rosẹ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe sọ́nà ọbẹ̀. ẹ̀yin kọ́ yìí kí ni tó ṣẹlẹ̀ ní pé àwọn ọlọ́pàá wọ́n lé arákùnrin kan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ọmọ yahoo. ọmọ yahoo yìí ò dúró lọ́lọ́pàá yìí bá na ìbọn. ìgbà tí ó nàbọn yìí kọ́ tàbọn sí mọ́tò ọmọ yahoo. kábíyèsí elédùmarè, ọmọ tí ń bẹnu mọ́tò bàbá rẹ̀ tó fẹ́ lọ ṣe ìdánwò wáẹ́ẹ̀kì ó ní ìbọn lọ bá o. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àtìbà YouTube channel, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tí a jọ wà nípìnlẹ̀ Ọ̀yọ́ ní ààyè. ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé àti àwọn ikọ̀ tí wọ́n jọ ń tukọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. bákan náà mo kí gbogbo àwọn ẹbí ìdílé àti ọmọ tí a sì ta àbọn. ṣé ká pè láṣìta àbọn ni àbí ká sọ pé àmọ̀ọ́mọ̀ ta àbọn? ju gbogbo ẹ̀ lọ, tí kì í bá ṣe pé ẹ̀dá bá lárùn ọpọlọ, ó lè dìídì dojú ìbọn kọ ẹlẹ́mìí ẹgbẹ́ rẹ̀ kó sì yìn níbọn. ìdí nìyẹn tí mo fi rò wípé ká pè ní àṣìta àbọn. ṣùgbọ́n tó gbé mi wá sórí ètò tí mo fi wá ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí, àkọ́kọ́ onírúurú ọ̀rọ̀ ni ó ń jà rẹ̀rẹ̀. àwọn kan tiẹ̀ jẹ́ kó yé wa wípé wọ́n lé àwọn ọlọ́pàá, àwọn agbófinró, pé wọ́n lé àwọn yahoo boys náà. àwọn yẹn ni wọ́n fẹ́ gbìnbọn mọ́ táyà àwọn straight bullet tó fi lọ bá ọmọkùnrin tó ń lọ ṣe wáẹ́ẹ̀kì tí bàbá rẹ̀ gbé sínú mọ́tò. àwọn kan ní mọ́rúwá kan ló gba one way. ṣùgbọ́n èyí tó jẹ́ alága ọ̀rọ̀ láti lè fìdí òdodo múlẹ̀ láwọn tó wà bẹ́ẹ̀ àtàwọn tó ṣojú àti nǹkan tó ṣẹlẹ̀ gangan, kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ jọ lọ confam bí ìrìn àjò yẹn ṣe rí tí ọmọdé tó lọ ṣe wáẹ́ẹ̀kì yìí, ọmọ 17 years, tó fi gbẹ́mìí mì pẹ̀lú ikú ìbọn, ikú gbóná, ikú òjijì. ó ń wè pé Ọlátúndù ni wọ́n ń gbé ọmọ náà. Ọlátúndù ní school Ọlátúndù náà lọ. so ó ń wè pé ibẹ̀ yẹn junction yẹn ò jìnnà síra, ó dà pé mọ́tò yẹn wá gba wọn wò yẹn pé kó sáré gbé ọmọ sí school. so àwọn mọ́tò ọtí máa yẹn ń bọ̀ àtàwọn parade bó ṣe rí wọn òun náà sáré padà ó wá fẹ́ lọ tọ̀nà lákì àwọn máa pọ̀ṣù ẹ̀ wọ́n ṣe pọ̀ṣù ẹ̀ bó ṣe padà sí junction airport ó wá wọlé sí airport tí wọ́n wè bó ṣe wọlé sí wọ́n wè yẹn àwọn ọlọ́pàá yẹn àmọ́ next thing ni pé àtẹ̀gbọ́ ó release bẹ́ẹ̀ lọ́wọ́ kan ọ̀tá bẹ́ẹ̀ wọlé sẹ́yìn boot ó jáde lára seat ló wọlé sí ara ọmọ yẹn dẹ̀ ti kú báyìí ọmọ yẹn ti kú báyìí wà ní wẹ́fíà báyìí. torí pé wọ́n gba wọ́n wé. torí pé wọ́n gba wọ́n wé. àwọn fẹ́ lọ́mọ tí wọ́n ń gbé lọ́pọ̀ fẹ́ lọ ṣe wáẹ́ẹ̀kì. wọ́n fẹ́ lọ ṣe wáẹ́ẹ̀kì ni wọ́n ṣe exam lọ́wọ́ so wọ́n gbèdé wọ́n fíà wọ́n ní ká máa gbé lọ usage wọ́n ṣe dá padà báyìí ó ti kú. ṣé wọ́n gbé dé usage. wọ́n gbé dé usage wọ́n wá dá padà. sí wẹ́fíà báyìí. òpé òkú ni wọ́n gbé wá. wọ́n ti kú láti bí wọ́n tó gbùkú bẹ́ẹ̀. àwọn ọlọ́pàá tó yìnbọn yẹn. ọlọ́pàá tó yìnbọn yẹn àwọn èèyàn dúró tì wọ́n wọ́n next ni pé wọ́n sá lọ. so ẹ̀kan tó dẹ̀ rí mú ni. àwọn ọlọ́pàá nìkan ni àbí àwọn. ọlọ́pàá àti ọtíma. ọlọ́pàá àti ọtíma ló wà nínú ẹ̀. àwọn ló ń le ọlọ́pàá àti ọtíma ló wà nínú mọ́tò tó ń le ọlọ́pàá nínú mọ́tò tí wọ́n ọtíma wà nínú mọ́tò tí wọ́n ń le mọ́tò yìí torí gbogbo àwọn ohun. àwọn ọlọ́pàá yẹn wá ń kọ́ báyìí. àwọn ọlọ́pàá yẹn tó yìnbọn ó ti sá lọ ọlọ́pàá tó yìnbọn ti sá lọ. ọlọ́pàá tó yìnbọn ti sá lọ. ó ti sá lọ. sọ eléyìí táwọn èèyàn rí mú bí ó dàgbà àwọn ọlọ́pàá ti wá rescue ẹ lọ nínú àwọn ọlọ́pàá tó yìnbọn yẹn tó mú síbí. nínú àwọn ọlọ́pàá tí wọ́n wà ń bẹ́ẹ̀ ńgbà tí wọ́n yìnbọn àwọn èèyàn mú kan. sọ ẹ̀yọ̀kan yẹn la mú wá sí wẹ́fíà àwọn ọlọ́pàá wọ́n ti wá rescue rẹ̀. station wo ni àwọn ọlọ́pàá tó wá rescue rẹ̀ station gangan la tí mọ̀ station gangan la fẹ́ mọ̀ àwọn gbági ló ń cover area yìí so station gangan tó ti wá là tí mọ̀. alábàtà tẹ́lẹ̀ ọlọ́pàá ẹ̀ ti wá alábàtà náà ti wá ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ó ní ó bí àwọn ọmọ tá à ń sọ yìí àná aláàánú ó sì gbé wá sọ́fíìsì ọ̀rọ̀ mo ra mílíọ̀nù mẹ́ta fún àwọn ìbejì ara àwọn ìbejì ẹni tó pa yìí mo ra mílíọ̀nù mẹ́ta fún àwọn tó ní pé òun fẹ́ lọ gbé ṣe wáìkì pé kẹ́ni wọ́n ní wáìkì láàárọ̀ yìí wọ́n wá ló gba one way láti Adégbàyí wẹ́dẹ̀ ń lé
ó dẹ̀ sá fún yín wọ́n ní ẹjọ́ kọ́ yìnbọn ní Alákíá tíbọn yóò bá ó wá dé airport torí Gslord làwọn ọmọ yẹn máa rí pé uniform Gslord tó wà ní airport òun ló wà lọ́rọ̀ ọmọ yẹn wọ́n wá ní tíra kan ló wá block ẹ̀ ní òye kó ní airport ibẹ̀ náà lẹ́ ti block ẹ̀ ibẹ̀ náà lẹ́ ti yìnbọn mọ́ mẹ́ bàbá mọ́ sọ ní ìsìn pé tó ń fẹ́ ni pé kí wọ́n máa gbé abúlé-kábílà gbogbo kọ́ máa lọ sí secretariat òun fẹ́ kí gómìnà òun fẹ́ kó gbọ́ sí gbogbo tó ṣẹlẹ̀ yìí tó bó ṣe jẹ́ nìyẹn sà. ọkọ̀ tí àwọn ọlọ́pàá yìnbọn mọ́ nìyẹn ó tún ibi tí ọta àbọ̀ yẹn ó gbà wọlé nìyẹn. ibi tí ọta àbọ̀ tó ti jáde òun nìyí ẹ̀jẹ̀ ọpọ́n tí wọ́n pa yẹn òun nìyí nínú mọ́tò yẹn yìí. Bàbá ọmọ náà ni, I dey hear you. Bàbá ọmọ náà ni sir. Ẹ já lọ wọ, ẹ dàgbé sí wọlé lẹ́sìn. Okay. Mo wá gba We're going to school this morning, and there is a one-way very close to where we are going to turn. Okay. So they tried to stop us, and they tried to maneuver there. The first time, the second time they hit the car. So when they later escaped their arrest, the next thing we heard was a gunshot. The car was gasping in the. But we heard you followed the wrong one way. No, not like that. It wasn't like that. They were trying to stop him, and he did not stop. It was this Oitsma and all that. But who shot the gun? The police. We didn't know that there was police with them. Because the Oitsman don't use gun. They don't use gun. We don't know. He shot the door. He passed through the We bomber. saw it. We have the video. We have the picture. Thank you very Ìjọba ẹgbàá wẹ́mọ̀ kéré torí owó.
ọ̀tá àmàlélé gómìnà òṣìṣẹ́ alẹ́bẹ̀dẹ́ àmà múra yín fún kò solúwẹ̀ mẹ́ta dúró kò dí sẹ́ni náà wọ́n ṣe bí iná bí wa kò dí sórí rẹ̀ kan yóò dára dúró ọ̀tá àmàlélé àlùjá. Ẹjọ́ sọ́jú tàbí ẹbílẹ̀ báyìí. Ọ̀tá àmàlélé The boy is a twin. This is his twin brother. ọ̀nà tó wà bẹ́ẹ̀ èèyàn ń gbé Ọlátúndùn nẹ́ẹ̀sì pé Ọlátúndùn ọmọ mi lọ jẹ́ sáré gba ìwé yìí débi pàdé débi gbọ́mọ mi wọnú skul nẹ́ẹ̀sì àwọn tíma wọ́n dá mọ́tò yẹn dúró mọ́ yẹn wá padà pé káwọn tíma mọ́ mú òun ó wá lọ gba Alákíá ìdúgbò tó fi lọ gba Alákíá títọ́ọ̀nù ọ̀tọ́nù padà àwọn ọlọ́pàá kan jọ rẹ̀ ni gbọ́dọ̀ wá ní kóhùn lọ tọ́ọ̀nù àwọn ọlọ́pàá gbé wọn dání àwọn òbí àwọn ò ní yìn tí ó ti bìdà àgbọ̀ dáhùn bẹ́ẹ̀ táwọn akẹ́bà yìí máa yẹ pariwo pé wọ́n ti pa ọmọ òun o ìbọn tó gbọ́ ìyàwó pé àbọ̀pọ̀ ọmọ ni àbọ̀pọ̀ ọmọ ní ẹ̀sìn ọ̀dúró mọ́. Ẹ káàbọ̀ sórí ìkànnì Àtìbà YouTube channel. Àkọ́kọ́ àdúrà mi ni wípé ìdùnnú tó máa ń mú yàn gbàgbé ìbànújẹ́ Ọlọ́run á bá mi ṣe fún gbogbo abiyamọ tí nǹkan báyìí kan pàápàá jùlọ bàbá tí irú àdánwò yìí kan àti gbogbo ẹni tí irú bẹ́ẹ̀ ti máa ń bẹ lára rẹ̀. Mo ń gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ lọ́mọ nílé ìwé tẹ̀tí ẹ fojú kan látòrí tèmi fi dojú torí gbogbo wa ṣe pé nílùú òdì kejì àbí nílùú òdì kẹta gan lọmọ yìí ti ń kàwé láàrin retí ìdùnnú látara àmọ́ ní orí bàlújẹ́ wọn mọ ní fòkù ọmọ wa ránṣẹ́ sí wa àmọ́ ní fojú sunkún ọmọ subhanallah. Kí ni yìí jẹ́ kàyéfì ó dẹ̀ bà mí lọ́kàn jẹ́ púpọ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ti síbẹ̀ ìní gbogbo wa náà ní tí wọ́n sì jáàmù tí wọ́n ṣe WAEC tó pé àwa náà àṣebí abiyamọ aṣáájú ká gbọ́mọ wa lọ léèwé kódà àwọn míì tiẹ̀ dúró tọmọ mi fi parí jáàmù ẹ̀. Nínú ìrìn àjò yìí àti nǹkan tá a gbọ́ yìí lótìtọ́ àti lódodo a mọ̀ pé òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ká sọ pé òfin orílẹ̀-èdè Nàìjíríà kò fààyè gbà kò sí bí mọ́tò ṣe lè mọ ìkánjú tó kò fààyè gbà kí ẹnikẹ́ni kò gbà wọ̀nyí. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ibì kọ̀ọ̀kan wà ní ìlú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ṣe àwọn ẹ̀ṣọ́ ààbò kan tá a lè pè ní security wọ́n ti ṣe síbẹ̀ débi pé n tó bá fi mú ọgbà one way bóyá o ò fẹ́ lo táyà wájú mọ́tò rẹ mọ́ irú rẹ̀ wà ní ọ̀nà kan tó wá láti dé Àpẹ́ tó lọ sí géètì tó ṣe pé kò sí ń tọ̀ tó lè lórí láyà àfẹni tó bá ṣe pé táyà mọ́tò rẹ̀ ìrìn irú wọn ni wọ́n lè gbà.
ìjọ tí mo rí nǹkan yìí inú mi dùn dùdù, mo sì gbé káre òṣùbà, mo gbé òṣùbà káre, mo gbé fún ìjọba Ṣèyí Mákindé pé wọ́n kú iṣẹ́ ọpọlọ, torí pé ọ̀pọ̀lọpọ̀ wa nínú yàrá ìlérò ló yà alétílápá. Wọ́n ní kinní kan tara rẹ̀ là ń lọ fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ké fún wa yìí tòótọ́, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tara wa ni. Ìgbà tí mi ò tí ì ní mọ́tò ara mi, tí mo wà lọ́yọ̀ọ́, tí mo bá wọ mọ́tò èrò, ọ̀pọ̀lọpọ̀ onímọ́tò èrò wọ́n á fún mi ní bẹ́ẹ̀tì, wọ́n á ní kí n jókòó lé kí n fi tan mọ́ mọ́lẹ̀. Màá wá mọ̀ wò pé ṣé ń tanra yín ni, àbẹ́ ń tan road safety, àbí èmi gangan lẹ̀ ń tàn. Torí road safety tó ní dandan ẹ máa lo seat belt, kẹ máa fi caution ara yín. Sórí wọn dàrú ni àbí wọn mọ nǹkan tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n kàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tó jẹ́ bọ́ọ̀sì ni wọ́n níbi tẹ́ ti lè kí bẹ́líìtì yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ò ní rin bẹ́líìtì, wá wá fún pásẹ́ńjà wípé kó jókòó lé kó fi ìtàn mọ́ mọ́lẹ̀. Ǹjẹ́ àti ẹ̀ mọ̀ túmọ̀ iṣẹ́ tí bẹ́ẹ̀tì ń ṣe tàbí ìtumọ̀ ìdí tí wọ́n fi mú wa fún bẹ́ẹ̀tì yìí? Ìyẹn kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí àwọn òfin kọ̀ọ̀kan tó jẹ́ pé ìjọba ṣe lójú pópó fún awakọ̀ tó ṣe pé fún àǹfààní ara wa ni. Bó tilẹ̀ jẹ́ wípé tó bá ṣe pé tòótọ́ ni àkọsílẹ̀ wà, tí bàbá yìí ọ̀bá gba one way, tọ́lọ́pàá ò bá yìnbọn fọ́mọ rẹ̀, ó ṣeé ṣe kọ́mọ ìwò kú níjọ́ náà, ṣùgbọ́n kò ní mẹ́jọ dání, kò ní márùn-ún báyìí dání. Ó dáa o, ó ti wá gba one way, Your Excellency, àtẹ̀yìn amòfin, àtẹ̀yìn tẹ́ gbófin dání. Kí ni ìdájọ́, kí ni penalty ẹni tó bá gba one way? Ṣé kí agbófinró yìnbọn mọ́ táyà, àbí kó yìnbọn mọ́ mọ́tò, àbí kó yìnbọn mẹ́rin yẹn? Torí pé tẹ́ ẹ bá wo àlàyé nínú fọ́nrán tá a wò yìí, wọ́n yìnbọn, ìbọn yẹn já látẹ̀yìn búùtù, ọ̀nà wọlé sínú mọ́tò lọ́nà bá ọmọ tó jókòó lẹ́yìn. A lè sọ categorically pé bóyá wọ́n fẹ́ ṣúùtì táyà, ìyìnbọn lọ bá búùtù, àbí ká sọ wípé wọ́n dìídì fẹ́ yìnbọn sí inú mọ́tò yẹn. Àbí ṣé bẹ́ẹ̀ lọ́rọ̀ tó ṣe pé gbogbo àwọn agbófinró yìí, gbogbo wọn náà ni wọ́n ṣùwà abiyamọ. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ wá ń pé Your Excellency Governor Abiodun Ṣèyí ọmọ Mákindé, wọ́n ní wọ́n wá hámà gan, èmi ò tí ì rí fídíò tó sọ bẹ́ẹ̀ tàbí àkọsílẹ̀ tó sọ bẹ́ẹ̀. Wọ́n ní náà ní wípé wọ́n hámà gan lórí pé kí ló dé tẹ́nìyẹn náà tó gba one way. Ó yẹ ká bẹ́ràn wí tòótọ́, ó yẹ ká sì bẹ́ràn wí. Ṣùgbọ́n ẹja ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ká tó wá fàbọ̀ fìdíyẹ, òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ẹja kọ́kọ́ dẹ́kun ìrìn àjò àwọn ọlọ́pàá. Ẹ̀yin ọlọ́pàá aláàbò lẹ jẹ́ lórí ìlú. Nínú ẹni tí kì í fẹ́ sọ̀rọ̀ òdì sọ́lọ́pàá ni mo wà, torí pé mo máa ń wò wípé àwọn ìrìn àjò kan wà tágbófinró máa ń rìn. Àkọ́kọ́, bó tilẹ̀ jẹ́ pé àléébù tàbáburú tí a bá ṣe ìlà máa ń ran kankan mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ṣe dáadáa kì í sábà hàn síta báburú wọn ṣe máa hàn. Bẹ́ẹ̀ sì lọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń fìbẹ̀rù Ọlọ́run ṣe gbogbo tí ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn làwọn náà máa ń rò wípé ọlọ́pàá táwọn ń jẹ́ yìí, àwọn ń ṣiṣẹ́ ẹ̀sìn yìí, báwo làwọn ṣe fẹ́ tún orúkọ ìdílé àwọn ṣe tí wọ́n máa ń dì mẹ́rù. Ṣùgbọ́n kì í bá wọn rí bẹ́ẹ̀, torí pé àkókò táwa bá lọ sùn kò ṣeé ṣe káwọn wọn parí èdè káàkiri. Àkókò tí wàhálà bá dé, a máa retí pé kó jẹ́ pọ́lọ́pàá èèyàn kojú rẹ̀. Pọ́lọ́pàá tiẹ̀ jẹ́ bí ẹjọ́ ọlọ́pàá lówó oṣù, bí wọn ìjọ ọlọ́pàá lówó oṣù, ǹjẹ́ ara àdúgbò ẹ̀ máa ń gbọ́. Ǹjẹ́ a gbọ́ rí níjọ́ kan bí ọlọ́pàá daṣẹ́ lẹ̀? Ìrìnpa abífẹ́ ẹ̀gbọ́n tọ́jọ́ bẹ́ẹ̀ rí. Ṣùgbọ́n tí nǹkan báyìí bá wa ṣẹlẹ̀, tó ṣe pé tòótọ́ wọ́n rí nǹkan, wọ́n ṣe nǹkan kọ̀tọ̀, àbẹ́nìkan láàrin wọn ọba ṣe nǹkan kọ̀tọ̀, èyí wọn ò tí ì pé ká máa dọ̀tí gbogbo wa, tàbí ká wá mọ̀ bá tí ó dáa ká mọ̀ torí rẹ̀ bàjẹ́. Wọ́n ní tí kì í bá ṣe ọ̀pọ̀lọpọ̀ Alhaji Oríyọmí Hamzat, wọ́n ní táwọn wí kọ́ làbámọ̀ wí. Wọ́n lọ́pọ̀lọpọ̀ nǹkan Yorùbá bàjẹ́
pàápàá jùlọ nílé ìwòsàn tí wọ́n gbé ọmọ yìí lọ. Ju gbogbo ẹ̀ lọ, ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ṣùgbọ́n ìlú, àwọn èèyàn wọ́n béèrè ìdájọ́ òdodo lórí ọmọ tó kú yìí. Inú mi ó dẹ̀ dùn, ọlọ́lá jùlọ Gómìnà Ṣèyí Mákindé, ẹ̀yin ṣẹ̀dá tí wọ́n dọwọ́ bòrọ́, ẹ sì jẹ́ ẹ̀dá kan tí wọ́n dúró nídìí òdodo. Gẹ́gẹ́ bí ìbéèrè ọmọ Nàìjíríà, gẹ́gẹ́ bí ìbéèrè ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́, à ń béèrè fún ìdájọ́ òdodo, ìdájọ́ tó bá yẹ kẹ́ ẹ dá lórí bàbá tó gbé mọ́tò gbà wọ́n ẹ dá, ìdájọ́ tó bá wá yẹ kẹ́ ẹ dá lórí ẹni tó dẹ̀mí ọmọ náà légbodò, ẹ ṣàwádìí rẹ̀, ẹ dájọ́, ẹ jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa, ẹ jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tá à ń gbébọn lé lọ́wọ́, ẹ jẹ́ gbogbo ẹni tí wọ́n ń gbébọn lé lọ́wọ́ yìí gan, kí ni bíbí wọn, kí ni dídá wọn, ṣé gbogbo ọlọ́pàá iná lọ́lọ́pàá, ṣé gbogbo ọlọ́pàá iná ìrìn àjò yé, àti pé àwọn ìrìn àjò wa nílùú Ìbàdàn pàápàá jùlọ tàbí kí n sọ pé nípínlẹ̀ Ọ̀yọ́, ṣé ọ́tímà ni àṣẹ yẹn ń bẹ lọ́wọ́ ẹ̀ àbọ̀lọ́pàá. Then ẹ jẹ́ kí kálukú ó mọ ẹ̀tọ́ rẹ̀, ẹ jẹ́ kí kálukú ó mọ òfin tó jù, ẹ jẹ́ kí kálukú ó mọ òfin tó dé. A ti rí ibì kan náà rí lọ́nà ọ̀nà olódó tí mọ́tò dúró ńbẹ̀ níjọ́ kan táwọn ti máa mọ̀, wọ́n ní mọ́tò ìpáàkì bẹ́ẹ̀, kò sì sí no parking ńbẹ̀, ṣùgbọ́n tó wọ́n wọ lọ́fíìsì wọn, ṣiṣẹ́ pẹ́náìtì tí wọ́n ní kó ṣe. Ní tèmi mọ̀ ní wípé gbogbo àwa tá a bá rúfin àti gbogbo àwa tó kódà tó ti kófin tí wọ́n bá mú wa fún kó tó tọ́ ẹ̀ wọ́n mú wa fún, ẹ jẹ́ á bọ̀wọ̀ fúnfin, ẹ jẹ́ á bọ̀wọ̀ fúnjọba, torí irú nǹkan báyìí ni kódà bí wọ́n bá pa ọlọ́pàá tó débi ẹ̀mí ọmọ tó ti sọ tá a ṣe lófò mọ́, irú òwò la mọ̀ tí ọmọ ìfẹ́ wà lọ́jọ́ iwájú. Èmi rọ gbogbo wa, gbogbo àwa awakọ̀wakọ̀, gbogbo àwa tá à ń gún mẹ́sìn, àwa tá à ń kẹ́ nàpẹ́, ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká tẹ̀lé òfin, ẹ jẹ́ ká bọ̀wọ̀ fúnfin, ẹ jẹ́ ká páyà ẹ̀mí ara wa, ẹ jẹ́ ká páyà ẹ̀mí ara wa. Bẹ́ẹ̀ náà wọ́n gbogbo èèyàn agbófinró, tá a bá ti gbébọn dání, ẹ jẹ́ kí ìjọmọnìyàn ìjọmọlúàbí kó mọ̀ sí kejì ìbọn tá a gbé dání. Ó ní tí a bá rán wọn ṣe ẹrú, ó yẹ kó fi tọmọ jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ipa ribiribi tẹ̀ ń kó ní ò jẹ́ kí ìyẹn owó nǹkan tí mo lè sọ lórí irú ilé, ṣùgbọ́n kò sí bó ṣe wù kó rí, kì í ṣe ní í ṣe wọ. Tó bá ṣe pé ìkànnì àwọn ọmọ olódì tèmi náà lọ ṣẹlẹ̀ sí nǹkan tí mi ò ní bara jẹ́, kò sí òfin tí mo lè rú tó lè ṣẹlẹ̀, máa jìyà òfin tí mo bá rú ni. Ṣùgbọ́n tíjọba náà bá lè fọwọ́ lágbá wa lójú, ó yẹ wọ́n ṣèwádìí irú ọlọ́pàá bẹ́ẹ̀, torí pé tí a bá ṣe eléyìí tí a bá mú jẹ, ẹ jẹ́ ìjà náà dúpẹ́, Ọlọ́run bò wá ní sùúrù, torí pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ pàápàá jùlọ sí mẹ̀kúnnù nílùú Ìbàdàn, àwa ní ìgbà a máa fi tara bí a máa fi pàǹtọ́ tá a jẹ tí ó lè yẹ kó rí bẹ́ẹ̀. Àmọ́ ọ̀rọ̀ ọlọ́lá jùlọ bákan náà mọ̀ Commissioner of Police ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹ̀ka ibi tí nǹkan ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Àwọn kan rò pé bóyá police station yẹn pé bóyá gbági ló fọ́ sí, gbogbo ibikíbi tó bá fọ́ sí, ẹ jọ̀ọ́ ẹ bá wa sí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọmọ tí yín ò ní sọnù, bàbá tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí àtàwọn ẹbí tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí, Ọlọ́run á rọ̀ wọ́n lójú, Ọlọ́run á ṣàánú wọn. Oore tí máa mú yẹn gbàgbé ìbànújẹ́, Ọlọ́run bá wa ṣe fún yín. Ó mà ṣe o.